Ewo lele. Ah, ṣé lórí burúkú ele ẹ filẹ̀. Ẹ filẹ̀. Fún mi. Ikú ló máa pa wàláhì tàláhì tó bá gbé ẹ sí láàrin 41 days. O ní jára ayé mọ́. Fún mi Justina, àdàbí tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ wá fún ẹ. Mo ń bọ̀, má dé ṣèkà fún ẹ nísìn. Mo ń bọ̀, má ṣèkà fún ẹ nísìn. Má dé ṣèkà fún ẹ nísìn. Mo pé mo rí ẹ lórí péjì mi. Pé mo bá yín ṣe, àbí mi jọ bí ọdún tó ń pe Jésù fún yín. Ayé yẹ ẹ máa bàjẹ́ sísìn. Ilé ọ̀gẹ́rẹ́. Àkọ́kọ́ yẹrẹ alákò, bàbá mi wò ó. Wà wo rọ́mọ yìí, ṣé mo kọ́kọ́ wá fún? Bá mi wò ó. Ilé ọ̀gẹ́rẹ́. Àwòrán ẹ̀ mo gbé sílẹ̀ ló ń lélẹ̀. Ìwọ rèé, ilé ọ̀gẹ́rẹ́ bá mi wò ó. Ilé ọ̀gẹ́rẹ́ bá mi wò ó, bá mi wò àwòrán ẹ̀. Mo bẹ́ẹ̀ jẹ, mo bẹ́ẹ̀ mu. Ilé ọ̀gẹ́rẹ́ àkọ́kọ́ yẹrẹ alákò. Mo bẹ́ẹ̀ jẹ o, àwòrán ọmọ yìí. Ó ní mo kọ́kọ́ wá pàbó ló kọ́kọ́ wá fún mi. Ilé ọ̀gẹ́rẹ́ bá wò wá. Tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ wá fún mi, àwòrán rẹ̀ ọ̀gẹ́rẹ́. Àwòrán ni mo gbé sílẹ̀ lẹ́yìn. Ọ̀gẹ́rẹ́ ọmọ ènìyàn. Tó ló kọ́kọ́ wá fún mi àbí mi kọ́kọ́ wá fún mi. Máìkò ló kọ́kọ́ wá fún mi. Ẹ gbà pẹ̀lú pé ẹ jẹ́ kára ni. Ẹ má jẹ́ kó rálá mi. Gbogbo ibi tó bá ní ọkùnrin ní obìnrin ní ọmọdé ní àgbà ní tó bẹ́ sí lànà. Ẹ jẹ́ kó máa pàdé àgbà tó ti di ẹ̀yìn rẹ̀. Ẹ jẹ́ kó máa pàdé àgbà tó ti di ẹ̀yìn rẹ̀. Ó sì oúnjẹ ilẹ̀ ẹ ti mọ orúkọ láàrin èyí ti 41 days ẹ jẹ́ kó dẹrùn ọ̀gbàgbé ẹ jẹ́ kó dẹrùn ọ̀gbàgbé ilẹ̀ ọkùn ẹ̀jẹ̀ o mo bẹ́ẹ̀ mú mo bẹ́ẹ̀ jẹ bá mi gbà bẹ́ẹ̀ àṣepọ̀ bá mi gbà ló padà sínú mi ṣé o ṣe period ṣé o ṣe period àṣẹ mi níwá ẹtì ó ṣe kóṣe yìí tìlá kọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni àṣẹ ó ṣe ọkùnrin bíi ó ṣe pírọ̀dì àbí lápára fún ilé ayé yìí ẹ̀ máa bàjẹ́ bóyá pé mò ń bẹ ṣeré ni ogun máa pẹ́ dànù. Ó ga o Lizzy Anjorin wá di wèrè pé tí ò níbì kan à ń gbámú tó jẹ́ pé gbogbo àlọ́ fi ń jó ni ó ti wá di ìyàgbọ́n kan tán pó àfìgbà tí Lizzy Anjorin dé fún ṣe tán ní wúrà o wàláhì ó ga o ó ga o ó ga o mi mọ̀ pọ́ máa ń gbé pẹ̀lú Láòdé pọ́tó ilé o mi mọ̀ pé ó pẹ́pẹ́pẹ́ lọ́dọ̀ alápín ni àbí ìjà ń kọ́kọ́ wá gbẹ̀yìn tí wọ́n ṣépè fún yìí tí wọ́n tàṣẹ fún yìí lọ́wọ́ Lizzy Anjorin o 41 days 40 ọdún àti ọjọ́ kan péré ló fún lọ́jọ́ ayé nílé ayé ọlọ́run ọba o ọlọ́run o ó kún ìwà wúru káwa rò ẹ gbọ́ ohun tí ẹ̀ ń gbọ́ yìí kì í ṣe pé tíátà o ohun tó ń ṣẹlẹ̀ gan ni o Lizzy Anjorin bínú tán ṣé nítorí pé Tọ́pẹ́ Àlàbí ò kọrin níbi ayẹyẹ ló wá di ogun tó lè náà ẹ wá já ní sùúrù ó ga o Lizzy Anjorin díẹ̀díẹ̀ o òfò àgbà ní pariwo okùn owó ruru bàbá ruru díẹ̀díẹ̀ o Lizzy Anjorin díẹ̀díẹ̀ o. Ọlọ́run jẹ́ fún Mighty Justina ilé ọ̀gẹ́rẹ́ tí ayé yẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ tí n bá mú ẹ ikú tiẹ̀ ti pa ọ̀rẹ́dì orí nǹkan tí lọ́ka sì dá orí nǹkan tí bí ẹ sọ jí dá orí nǹkan tí jísọ̀ bá dá orí bá yẹjú tó bá ṣe ń bàjẹ́ orí bá yẹn ń ṣẹ̀ṣẹ̀ ojú gba ayé ti mọ̀ I'm not joking with you I won't come for you you come for me ikú pa ẹ́ ó wo fìrì ó kú fìrì I'm not here mi ò mẹ́wàá yìí mo ti sọ fún yín ikú pa ẹ́ I'm not joking with you if government cannot do something àwa máa ṣe nǹkan fún yín bí máa ṣe kíní yẹn fún ẹ máa gbé ẹ débẹ̀ wọ́ọ̀kẹ̀ ó máa ṣòfò ẹ̀mí ni ó máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú ni ó ti pẹ́ tó ti ń wá fún mi ọlọ́wọ́ bá títí ẹ jẹ́ àbó ṣí eré ṣá àbó rò pé mi dáhùn tó wá ń pe Jésù bí má bá tiẹ̀ jẹ́ dànù ọlọ́wọ́ bá tiẹ̀ jẹ́ ilé ọ̀gẹ́rẹ́ bá tiẹ̀ jẹ́ ìwọ́kẹ̀ alórúkọ ẹ mo ní phone number ẹ mo lákàn details ẹ ogun máa pààyè ẹ dànù I know they do police.